ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú mọ́ parí dùnnú àwa ọmọ ìyá Àdùnní. Ẹ kí pọ́kú ọdún o ẹ kí pọ́kú ọdún o Adébùkọ́lá ní sọjọ́ ìbí ẹ kí pọ́kú ọdún. Ẹ kí pọ́kú ọdún o ẹ kí pọ́kú ọdún o ọmọ làwa ní sọjọ́ ìbí ẹ kí pọ́kú ọdún. Ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ọmọ làwa màrẹ́ o kórí jẹ́ òpẹ́ o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ọmọ làwa màrẹ́ o kórí jẹ́ òpẹ́ o Ìkòyí ẹ̀ṣọ́ o Ìkòyí ẹ̀ṣọ́ o abọ́rọ̀gùn jòmí Ìkòyí ẹ̀ṣọ́ o kógókógó lòun agogo dùn o pọ́nlápọ́nlá lòun bàtà òṣùpá akẹ́wì móríbà fọ́lọ́hún ọba lónìí móríbà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Rashida Adébùkọ́lá mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ kò ní jẹ́ òpẹ́ ńlẹ̀ ayé ọdọọdún la mi rórógbó ọdọọdún la mi ráwùsọ ọdọọdún la mọ̀rí òbí ìran àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin onínúure oníwà ààrẹ ọmọ alájì làwà ọmọ Adijat làwà mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde kórìjọ báwọn lò lẹ́yìn pẹ́ kò gbó bí olúgbógbó tìrìgbò kò gbó bí olúgbógbó tìrìgbò kó tún wá gbó bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ wù Sunday ọ̀run jọ sí ìgbàlẹ̀ rẹ̀ lẹ́ni àwọn olè rẹ̀ lẹ́ni ó mọ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọdún ẹ̀ lóde Adébùkọ́lá ìlọ́wádìílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ adódò ọ̀tá dákun mọ́ gbádìdùn ẹnu mi ọmọ aládùnmọ̀ òrónà ń pókìlé àwọn bàbá rẹ̀ ọmọ adódògbò ọmọ adódòye ọmọ adó ẹkùn máwọ̀ ọ̀pá ọmọ afẹ́pọ̀rún Jésù ọmọ ayéré owó ọmọ alágbò dúdú kan bọ̀ lọ́jọ́ tó wọnú oko tó sì di funfun nẹ́nẹ́ ìran bàbá yín o ló fọpa wà tó fàjẹ̀ wà tó wọ́n fò gèdègèdè ọwọ́ wa kọ̀ délé iṣẹ́ rí ọmọ alábẹ́rẹ́ mẹ́ta àṣàgá ọmọ kásọ̀ kára níṣẹ́ lẹ́ ń pọ̀ lọ́jà ọkọ̀ wa jẹ ọmọ ọlọ́fin níyàn o ọmọ epo pẹ́rẹ́ lóde wáyé kò ṣe fọkọ́rọ̀ bẹ́ẹ̀ ni ò ṣe fẹ́lẹ̀ ro mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ akúnlẹ́kúndì ọmọ akúndì kún yàrá ọmọ akún yàrá kún gbàgede ọmọ nìkan kú oore bá ń bá ọmọ onígbọ̀nra mẹ́rìndínlógún náà pókìlé àwọn bàbá rẹ̀ Ìkòyí ẹ̀ṣọ́ tún níyàn ọmọ àgbọ̀nyùn yanbi lólu ọmọ alẹ́rìí kú pogun ogun àjàwẹ̀yìn ló ti múlẹ̀ Oníkòyí wù mí ogun ojoojúmọ́ ló ti múlẹ̀ bàbá yín sùn mí lọ Ìkòyí sárógun àbá àrògùn ogun ti tó lọ májẹ̀mí àgbẹ̀nìyàn mèrò lọ́fà o ilé ló ń Kòyí ó ti là kó tó lọ nílé ọmọ kúròǹdó ọmọ sùròǹdó ẹni ọ̀fà bá lórí onítọ̀hún ò jagun títìrì ní tìrì mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ẹni ọ̀fà bá níwájú o eléyìí gangan ló jagun ọmọ gúnugún orí àpò àkàlà tí jẹ́ lẹ́sẹ̀ mọ́sẹ̀ ẹ̀yìn lọ́mọ gbélé gbégbẹ́ gbẹ́dù gbélátọ́pa bàbá yín ló gbé Ìbàdàn bàbá yín ló gbé Ìbàdàn gbákìmọ̀ níjọ́ ọjọ́ sí o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe lágbára lọ́wọ́ bá ìlọ́wádìílé àwọn yèyé tó gbé bí ọlọ́mọ ọmọ gbọ̀ngàn olùfidẹ́kùn mọ́ gbọ́dìdùn ẹnu mi ọmọ rògbòdìjà ọmọ olùpẹ̀ ọmọ agẹ́sísáwó ọmọ alẹ́bí oṣù mọ́ farati ọmọ afíjọ ẹ̀yẹ tí jẹ ní gbangba oko ọmọ kú lodò tó ti gborí wá ará gborí wọn lodò omi kún ni wọ́n pọn mu ta ńlá sàtà lè kóró ta ló ní dẹ̀bọ̀dì omi ìsákù ta ló là fúlẹ́lẹ́ omi ayaba
ará àgbórí wọn làbà gbogbo wọn ni wọ́n jẹ́ bàbá ọmọ ajẹ́ bàbá mọ́jà arúgbó ọmọ arúgbó ọjà mọ́ta òkúta ẹgbẹ́ lọ́jà tí ò ta òkúta ẹgbẹ́ lọ́jà tí ò gbówó lórí ṣe bẹ́ẹ̀ gbòkú ọ̀hún wálé ó wáyé ọyọ́yọ́ odò kìíní ọkìnrin ọ̀hún níbẹ̀ lẹ́yìn òsàkìrè mẹ́bí nínú ilé àwọn yeye tó gbé bí ọlọ́mọ àṣeyísà ọmọdọ́ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Big Sis rẹ ló pè mí sórí aago mọ́mì tèmi lólúwa láti state náà ni wọ́n mọ̀ kí ọ ní gbèjègbèjọ wọn ló kú ọdún wọ́n ní kí ọ kọ́rí ewu o wọ́n ní kí ọ bí ẹlẹgbẹ́ ẹ̀rìn ọ̀kẹ́ bí ẹlẹgbẹ́ ẹ̀rìn ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní òun tèmi wọ́n ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwa wọ́n ní kò sí bó ṣe lè pẹ́ tó lé ayé òní tọ́nà ó sàárè ọmọ wọ́n láwọn mọ rírì rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ń kí ọ mọ́mì tóbi ní New York mọ́mì àánú olúwapọ̀ ní Texas mọ́mì ìlérí olúwa ní state gbogbo wọn kí ọ ní gbèjègbèjọ wọn ló kú ọdún dádì Fèyí Kẹ́mi o aláṣẹ tó wà aluminium màmá tóbi David gbogbo wọn kí ọ ìyá tẹ́mi ló mọ̀ ní fọdún ìsòpin ẹ̀gbọ́n rẹ̀ Alhaji Kazeem làwọn ní Saudi wọ́n ló mọ̀ ní fọdún ìsòpin ẹ̀gbọ́n rẹ̀ Sójè ní New York ló mọ̀ ní fọdún ìsòpin Táyọ̀ ní USA gbogbo wọn náà ni mo kí ọ ẹ̀gbọ́n Làtífà o àbúrò rẹ̀ ni mo kí ọ ní gbèjègbèjọ ẹ̀gbọ́n Ismaila àbúrò rẹ̀ ni mo kí ọ ní gbèjègbèjọ ló kú ọdún ẹ̀gbọ́n Ahmed Jomapẹ o ó ló mọ̀ ní fọdún ìsòpin lágbára lọ́wọ́ bá àbúrò àti sàlá o kórìjọ báwọn ló lẹ́yìn pẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ mọ̀ rírì rẹ̀ wọ́n láṣẹ ìsàmọ́dún wọ́n ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde Princess tèmi lólúwa o ó ní wọ́n bá ń kí ms pópó ọdún ó ló mọ̀ ní fọdún ìsòpin àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe lágbára ọlọ́wọ́n bá tọ́ba ní ta ló ń kọ́ ní ewì ṣe ti gbọ̀ rẹ̀ Òṣùpá Akéwì lèmi jẹ́ èmi la fíjà Akéwì tí wọ́n ń wí àfíjà Akéwì tó gbòde ọmọ lókè o odò kò tó ọmọ àfi.